Lẹ́nu pákó. Ìbírò ń kẹ́. Ẹ̀dúrà. Ní ọwọ́ kan tí a pa bíbá obì yẹn ní pegede. Ó lè ṣe kẹ́ fi pọ̀ lánàá. Èmi. Ìwọ ni mo rí pójú rẹ ni kí ìsìnbá tìjà wá mo kàn fẹ́ wá fún ọ ní kìlọ̀ ni. nígbà tẹ́lòmíì bá ń bọ̀ wálé ayé láti kọ̀dọ̀ wọ́n yàn orí ẹrú àmọ́ bí wọ́n bá dáyé nígbà àgbìyànjú wọn wọ́n sì sọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọ ṣùgbọ́n bá a ṣe mọ kì í jábọ̀ wá wù. Kí ni wọ́n ní lẹ́wọ̀n mọ̀ sọ pé mi pé kí n fọlá mi pẹ̀kún lẹ̀ fóun ó mọ̀ fún wa lówó òun ò fún wa lẹ́sìn òun ò yọ wá kúrò láàrin àwọn apùsẹ̀ ìyá mi ẹgbẹ́ sápùsẹ̀ ni wá ni. Ó máa jẹ́ ní àjẹ́nìfín láti kú ìyá rẹ̀. àjẹ́nìjà mi. Ẹni a bá pa lọ́wọ́ rẹ̀ báyìí òun ló yá. ìyá máa ń jẹun tí ò lẹ́yìn o nílùú tó lọ́ba tó níjòyè kéèyàn sì máa ṣe bó ṣe wù. bí ọmọ tí yàbí tó fi sọ̀kù láì bẹ̀sù gbẹ̀gbà wo afọ́jú la rí jàgbá o báwo bá fọ́ lọ rẹ̀ ọ̀nà ní nǹkan kan torí pé tó fọ́ lára rẹ̀ ti jà wó lọ tèmi yé mi o. dákùsẹ̀ èsè òwúrọ̀ mọ́lá ọmọ ìyá akúṣẹ̀ tí ó ń jẹ àárọ̀ bàtà lẹ́nu wọn àbúrò rẹ̀ wọ́n sọ fún mi pé torí ọmọ òun ló fi sọ pé ò lè fẹ́ mi o. Àtọ̀rọ̀ màlá. Gbọ́wọ́ dáradára rẹ kúrò lára mi. Ẹ jẹ́ wọ́n máa sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ lọ́rọ̀. À ń kí à ń sa àwọn lọ́rọ̀ àwọn ọmọ ẹ̀ ń tó kú. Ẹ wo ọyẹ́ ni ó kìlọ̀ fún tòbí o. Tá a bá ní ká jẹun tágílì tí ń wuyọ́ sáwùjọ àtàlórò pa wá ni. Ẹbí ti bò. Bíi ti bọ́pọ̀ fún táríjà àgbà fẹ́ fi mí ṣe ni. Oko ọ̀pẹ tẹ́ ẹ gbà tẹ́ ẹ pẹ́ mọ̀ san garawo epo 5 tó ṣe pẹ́ẹ́rì 2 san tẹ́lẹ̀ yín pọ̀ wọ́n gbòkó lọ yín ọ̀rẹ́ mi ṣe tán tí ó bá yín ra oko ohun tí ó di ti yín tí wọ́n bẹ́ẹ̀. tí wọ́n sì ní ọgbà ìyá wa ó ti di ti yín. Ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí o, ẹ má fojú kẹ̀kẹ́ wo ó ti kọjá bí a ti ń rò ó. Èmi ò ní lajú mi lẹ́kí tálùbọ̀ yìí wọ̀. Oyún tó wà nínú arábìnrin yìí tó bẹ́ẹ̀ bí tán ayọ̀ nílànà. Ká jẹ́ olóòótọ́, ká jẹ́ olódodo, ká má ṣèdè, ká má dalẹ̀, ká má ṣàgàbàǹgebè. Ìyàwó ọ̀sìnkì o àtọ̀rọ̀ ọmọláwà bímọ rẹ̀. aya tó dúró tọkọ tìfẹ́ tì mọ́ kí n mọ́tàn